Àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ̀tì láǹfààní láti ti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Arólé Baba 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ múròyìn wá láti ọba alẹ̀ bí nǹkan ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ebójú tẹ fi wò ojú náà ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Yorùbá ní akínnígi lóko ká mọ̀mọ́ èso rẹ̀ tẹ́ bá ti rí mi lórí àpèrè mi lórí ìkànnì yìí ẹ ti mọ̀ pé ròyìn alájọbalẹ̀ náà wọn la mú wa àwakọ̀ ọjọ́ méjì àkọ́jọ́ mẹ́ta ọdẹ odò bí ẹ̀ẹ́rì kó tó bí ọjọ́ mélòó kan tẹ̀ ti gbúrò wa kó lè dá náà ni ìjọ sì ti ń da Èdùmàrè kò ní jó bàjẹ́ ìròyìn fún tásìkò yìí náà làyànfẹ́ Elédùmarè tó mú wa bí ìṣe mi kókó oníròyìn ń kọ́ ẹ jẹ́ gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ẹ̀rí gbogbo àkójọpọ̀ Àtíkù Abubakar Peter Obi àti El-Rufai kò lè túnú kankan lára Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027 ohun tí gbogbo wọn wá ohun tí wọn ò jẹ́ Sẹ́nitọ̀ Hussaini ló sọ èyí di mímọ̀ pé àgbáríjọ gómìnà inú ẹgbẹ́ òṣèlú APC buwọ́lu Tinubu gẹ́gẹ́ bí olùdíje sí ipò ààrẹ inú ẹgbẹ́ òṣèlú náà kò túmọ̀ sí pé à ń fi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe yẹ̀yẹ́ rárá o gómìnà ìpínlẹ̀ Nasarawa ń ló sọ èyí di mímọ̀. ká má parọ́ ká má ṣèké orílẹ̀-èdè Nàìjíríà ṣòro darí fẹ́nìyàn rere Peter Obi òun ló máa sọ èyí di mímọ̀. ọ̀rọ̀ dariwo l'Àbújá lásìkò ìpàdé coalition àwọn Àtíkù pẹ̀lú àwọn aṣojú tó kù ní ìpínlẹ̀ Jigawa tí wọ́n ṣe bẹ́ẹ̀ tán gbaná jẹ lórí ẹ̀sùn ojúṣàájú tó fi kan ara wọn. ọ̀rọ̀ di ìpínlẹ̀ Imo kò dín ní ọ̀daràn 147 tọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà ti tẹ̀ báyìí láàrin oṣù méjì péré. àwọn Fúlàní darandaran tún ti ṣe bẹ́ẹ̀ yìnbọn lu olùṣọ́ àgùntàn ìjọ kátólíìkì ti ìpínlẹ̀ Benue tó bẹ lẹ́sẹ̀ káyé ẹsẹ̀ kan ọ̀run báyìí. àṣírí ti tú ọwọ́ ti tẹ kábíyèsí ìlú àti àwọn ènìyàn 13 míì tán ń ṣe bẹ́ẹ̀ ṣe àtìlẹ́yìn fáwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Niger. ìparí ìròyìn fún tásìkò yìí ọwọ́ ti tẹ àwọn ògbólógbòó adigunjalè ti ìpínlẹ̀ Plateau báyìí. ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. gbogbo àkójọpọ̀ Àtíkù Abubakar Peter Obi àti Nasiru El-Rufai kò lè túnú kankan lára Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá di ètò ìdìbò ọdún 2027 ohun tí gbogbo wọn yóò jẹ onáwá kiri jàre Sẹ́nitọ̀ Hussaini ló sọ èyí di mímọ̀. Sẹ́nitọ̀ tó ti ṣojú fún ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ rí Sẹ́nitọ̀ Mudashiru Hussaini ló mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ ní Òṣogbo tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun lánàá òde yìí nígbà tí ń ṣe ní àlàyé wípé ṣẹ̀rí àkójọpọ̀ lọ́pẹ̀ ní coalition títí Peter Obi ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party àti Àtíkù Abubakar tó jẹ́ olùdíje ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 àti gómìnà tẹ́lẹ̀ ti ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai ó ní gbogbo wọn àtàwọn tó kù tájọ ṣe bẹ́ẹ̀ gbìmọ̀ ara papọ̀ láti yẹ àga ọlá mọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nídìí nínú ètò ìdìbò ọdún 2027 ó ní gbogbo wọn níṣẹ́ náà yín gbàdo sẹ́yìn ìgbà ó ní nítorí pé àkójọpọ̀ wọn ó ní kò ní nǹkan rere fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní bẹ́ẹ̀ sì ṣe wò wọ́n òun kò sí ìrẹ́pọ̀ láàrin wọn bẹ́ẹ̀ ni kò sí ìfẹ́ ìlú lọ́kàn àyà àwọn ènìyàn náà kò sì sí ìfarajìn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kankan lọ́kàn àyà wọn bí kì í ṣe pé tó kálukú wọn fẹ́ jẹ òun náà wá káàkiri tó jẹ́ kán mọ́ pàdé àpòpọ̀ láti yọ àga Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nídìí oníkàmọ́ parọ́ kámọ́ ṣèké níṣe ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ń ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà èyí tí ó ṣòro fáwọn ènìyàn náà láti yẹ àga ọ̀hún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nídìí àti pé àkójọpọ̀ wọn ló ti ní ìgbìnà ọ̀tẹ̀ kan nínú torí wípé àwọn ọ̀rọ̀ àtẹ̀yìnwá oní gbogbo wọn rò papọ̀ tó sì fi ń ṣe bẹ́ẹ̀ fìmọ̀ ṣọ̀kan láti yẹ àga mọ́ Tinubu nídìí oníṣẹ́yà mọ́ parọ́ tara wa wọn ò níbi kankan tán rè torí pé Tinubu ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà fún ìdí èyí káàrẹ Bọ́lá Ahmed Tinubu kó máa gọ́ ọ̀ṣọ́ ọ̀hún wò lè mí mímí kankan kó sì lè mí Tinubu. pé àgbáríjọ gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC buwọ́lu Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí olùdíje wa sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kò túmọ̀ sí pé à ń fi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣẹ̀fẹ̀ àbá ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ rárá gómìnà ní ìpínlẹ̀ Nasarawa ló sọ èyí di mímọ̀.
ẹni tó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ Nasarawa Abdullahi Sule òní ó máa ṣe àlàyé ọ̀rọ̀ lórí móhùnmáwòrán channel lánàá òde yìí níbi tó ti ṣe ní àlàyé wípé pẹ̀lú ìròyìn tó jáde pé àgbáríjọ àwọn gómìnà ètò òǹkà wọn jẹ́ 22 láti inú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe bẹ́ẹ̀ buwọ́lù pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu làwọn yóò tún lò gẹ́gẹ́ bí olùdíje nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún sí ipò ààrẹ àti àwọn ẹgbẹ́ òṣèlú APC tó wà ní ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá tó tún fi mọ́ National Working Committee àtàwọn tó kù tó wà nínú ẹgbẹ́ òṣèlú APC tí gbogbo wọn ṣe bẹ́ẹ̀ fẹnu kò sọdọrun ní ọjọ́bọ̀ tí ọjọ́rú tí a lò sẹ́yìn yìí ni pé kí Tinubu kó máa ṣe bẹ́ẹ̀ jẹ́ ààrẹ jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ti wá jáde lẹ́yìn tí àwọn ènìyàn ọ̀hún tó buwọ́lù ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi táwọn ẹgbẹ́ alátakò tó ti ṣe ní àlàyé wípé ṣe ń tó kàn nù ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí kò tí ì rí ètò ìjọba rẹ̀ ṣe gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nílẹ̀ tó ń fi ìyà jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lágbọn ètò ọrọ̀ ajé ètò ààbò àti àwọn ètò míì táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti kùnà òní gbogbo ilé ìtàn ṣe yìí níṣẹ́ ni wọ́n tó fi ń ṣe bẹ́ẹ̀ ṣe àkóbá fún ìjọba rere fún ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìgbà tí Sule Abdullahi tó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ Nasarawa tí wàá máa ṣe àlàyé ó ní òun kò rí tó burú nínú ìgbésẹ̀ tẹ́gbẹ́ òṣèlú APC gbé yìí torí wípé ẹgbẹ́ òṣèlú PDP àwọn náà ti ṣe bẹ́ẹ̀ lọ́dún 2014 nígbà tí àgbáríjọ àwọn gómìnà tí òǹkà tí wọ́n jẹ́ 31 tán wá láti inú ẹgbẹ́ òṣèlú PDP tán ṣe àtìlẹ́yìn fún Goodluck Jonathan lẹ́ni tó jẹ́ ààrẹ fórílẹ̀-èdè Nàìjíríà lọ́dún náà lọ́hùn-ún ó ní ayé ò parẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀rí nǹkan burúkú sọ nípa àsìkò náà ó ní fún ìdí èyí Tinubu ń ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà ló jẹ́ kí àwọn ṣe bẹ́ẹ̀ díje láti ṣùgbà rẹ̀ kán sì fi ọwọ́ mẹ́wàá sọ̀yà pé ó ní àwọn fẹ́ lò gẹ́gẹ́ bí olùdíje àwọn fídíò rẹ̀ ńkọ́ ẹ jẹ́ n ṣàmúwá rẹ̀. Nobody blamed them and said that they were making a mockery of the people. I think it is all part of the belief of the governors of the ruling party to say that the president has done a lot, has done much. Because right now, when you are hearing one party system, we have roughly 23 governors out of the 36 that are actually in the ruling party. There used to be 31 governors out of the 36 that were in PDP. You know, so I think we forget some of this history very, very easily. And if it is endorsement, we have had in 2014, as I mentioned, you know, when the governors came together and endorsed, more governors for that matter at the time, came together and endorsed the president. Because that's an endorsement, that's a belief in your party, that's a belief in your policy, that's a belief in what your leader of your party is doing. Yeah, Governor Sule, it's not the best of times for Nigerians. And I'm saying, morally speaking, I think it's better. Ẹ káàbọ̀ padà. Ṣé ká má parọ́ ká sì má bàa ṣèké ká má bàa wá jalè orílẹ̀-èdè Nàìjíríà ṣòro darí fẹ́nìyàn tó bá ní àdìsọ́kàn rere. Peter Obi ló sọ èyí di mímọ̀. Olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra Peter Obi ó máa ṣe àlàyé ọ̀rọ̀ níbi ètò ìsìn ti ilé ìjọsìn tó wáyé ní Seventh Day Adventist Church èyí tó wà ní Aguiyi Ironsi Umuahia tí ìṣolúlu ìpínlẹ̀ Abia láti fi ṣe ayẹyẹ ọdún kejì tí gómìnà ní ìpínlẹ̀ Abia Alex Oti tó ti gun orí àlééfà lásìkò ọ̀hún ó ní Peter Obi ló máa ń ṣe bẹ́ẹ̀ lu ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Abia lọ́gọ̀ ẹnu wípé ó ti ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà ó ní kò sì dìgbà tá a bá lọ́dún mẹ́jọ ọdún mẹ́wàá kẹ́ni tó ní àdìsọ́kàn rere kó tó ní nǹkan gidi múlò lásìkò ìjọba rẹ̀ ó ní Alex Oti ó ṣe ti àwọn ìpínlẹ̀ Abia tí wọ́n ń fẹ́ tó sì ti mú àyípadà rere bá ìpínlẹ̀ ọ̀hún lásìkò náà òun ló rọ àwọn olùgbé ìpínlẹ̀ Abia wípé ẹ má dẹ́kun láti máa ṣe bẹ́ẹ̀ ṣe àdúrà fún gómìnà rere tí Èdùmàrè tó yọ̀ǹda fún yìí ó nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà ó ṣòro fáwọn ènìyàn tí wọ́n ní àdìsọ́kàn láti ṣe rere láti darí orílẹ̀-èdè yìí ó ní bẹ́ẹ̀ ní kẹ́sẹ̀ máa gbàdúrà fún gbogbo àwọn adarí ní orílẹ̀-èdè Nàìjíríà kí Èdùmàrè kó fọwọ́ tọ́ ọkàn wọn kí wọ́n lè yí padà láti máa lo ohun àlùmọ́nì àti owó ara ìlú fún ìlú kásì má máa kó jẹ sí àpò ara wọn. Fídíò rẹ̀ ń kọ́ òǹbẹ̀ǹbì ẹ jẹ́ kí n ṣe àmúwa rẹ̀ báyìí. Everybody has said it. 2 years of a difference. People have always said
that they need 8 years, they need 10 years, they need 20 years. But I've always said, one day can make a difference. Everybody sees it in Nigeria. It's no longer like he said during the summer. You don't need to do the radio. You don't need people to tell you. I'm the ordinary people in Nigeria. Like it's happening in Nigeria. I want it to happen everywhere in Nigeria. Because if it only happens in Nigeria, it's not happening in any other place. When you leave Nigeria, I enter another place, maybe they will kidnap you. Maybe they will take you. Ẹ tún káàbọ̀ padà. Ọ̀rọ̀ ti dariwo lólùlù ilẹ̀ yìí tí ń ṣe Àbújá lásìkò ìpàdé ti coalition àwọn Àtíkù pẹ̀lú àwọn aṣojú láti ìpínlẹ̀ Jigawa pẹ̀lú bá ti ṣe bẹ́ẹ̀ gbanájẹ lórí ẹ̀sùn ojúṣàájú èyí tán fi kan àwọn ènìyàn náà. Níbi ìpàdé ti coalition Àtíkù Abubakar olùdíje sí ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 Peter Obi tọdún 2023 ẹgbẹ́ òṣèlú Labour Party Rotimi Amechi tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ti ìpínlẹ̀ Rivers àtàwọn èèyàn jankan-jankan míì nínú ẹgbẹ́ òṣèlú tí wọ́n kóra wọn pọ̀ láti ṣe àkójọpọ̀ ìpàdé coalition èyí tó wáyé ní Abuja Continental Hotel níbi tí ọ̀rọ̀ ti bẹ́yìn yọ lásìkò tí Babachir Lawal ẹni tó jẹ́ akọ̀wé tẹ́lẹ̀ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe bẹ́ẹ̀ pé ènìyàn kan tó jẹ́ aṣojú láti ìpínlẹ̀ Jigawa wípé kó sọ̀rọ̀ lásìkò ọ̀hún níṣe ni àwọn ènìyàn náà bá ṣe bẹ́ẹ̀ tán gbiná jẹ láti ìpínlẹ̀ Jigawa wípé wọ́n ń ṣe ojúṣàájú wọ́n sì tún fẹ́ mọ́ lọ́wọ́ agbára lé àwọn lórí pẹ̀lú bá ṣe yan ènìyàn táwọn kò nífẹ̀ẹ́ sí àtèyí tí àwọn kò fẹ́ kí ó ṣojú fún àwọn àbí kó sọ̀rọ̀ láti ẹnu àwọn jáde níṣe ni ọ̀rọ̀ di ariwo tó sì jẹ́ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò náà padà pẹ̀tù sí aáwọ̀ ọ̀hún lásìkò tí èdè àìyedè náà èyí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn gbogbo ariwo náà níṣe ni wọ́n fi ààyè sílẹ̀ fún ẹni tó jẹ́ ọmọ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Jigawa ìyún Mustapha Lamido àti ènìyàn míì wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣojú fún àwọn ènìyàn wọn táwọn láti ìpínlẹ̀ Jigawa ó ní ọ̀rọ̀ bá ṣe bẹ́ẹ̀ ló bá di ohun tó di sísọ. Ẹ tún káàbọ̀ padà. Ó ti di ìpínlẹ̀ Imo báyìí pẹ̀lú wọ́n ṣe kúrò lágbọn òṣèlú kò dín ní ọ̀daràn 147 tọ́wọ́ ti bà ní ìpínlẹ̀ Imo látàrí ẹ̀sùn oríṣiríṣi tí wọ́n fi kàn wọ́n láàrin oṣù méjì gbáko tí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí wọn. Gẹ́gẹ́ bí àlàyé tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo Henry Okoye ó sọ dúnmọ̀ wípé láàrin àwọn ènìyàn náà èyí tó nǹka wọn jẹ́ 147 tó jẹ́ afurasí ibẹ̀ láti rí adigunjalè ajínigbé apànìyàn afọmọṣòwò ẹrú àti bẹ́ẹ̀ lọ níṣẹ́ náà sọ dúnmọ̀ wípé ìbọn AK-47 èyí tí òǹkà rẹ̀ jẹ́ 7 òní wọ́n bá ní àkàtà àwọn ènìyàn náà àti AK-47 magazine èyí tó jẹ́ 3 tó fi mọ́ pump action guns 7 locally fabricated long guns èyí tó òun náà tó jẹ́ 7 àti owó ilẹ̀ Biafra oríṣiríṣi iye tí wọ́n kó ní àkàtà àwọn èèyàn náà tó ní wọ́n jẹ́ afurasí kọ IPOB àti àsíá ilẹ̀ Biafra 4 ọ̀tọ̀ọ̀tọ̀ pápánbárí bẹ̀ oògùn abẹnugọ̀ngọ̀ oríṣiríṣi ó ní wọ́n bá ní àkàtà wọn ènìyàn náà nígbà tí Henry Okoye tí ó tún mọ tẹ̀síwájú náà àlàyé ó ní iṣẹ́ àwọn ó ṣekú pa àwọn òṣìṣẹ́ àwọn wọ́n ṣekú pa àwọn afurasí 5 ọ̀tọ̀ọ̀tọ̀ lásìkò tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n fi páńpẹ́ òfin mú wọn nígbà tí wọ́n sì jọ dojú ìjà kọ ara wọn níbi tí àwọn afurasí 5 tó ti ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra bẹ́ẹ̀ náà tó dóòlà àwọn ènìyàn 7 èyí táwọn ènìyàn náà tó ti jí gbé sí àkàtà wọn fídíò tiẹ̀ náà ń kọ́ mo kó wá lóní bíbà ó pé pérépéré.
tún káàbọ̀ padà. Àwọn Fúlàní darandaran mà tún ti ṣe bẹ́ẹ̀ yìnbọn lu olùṣọ́ àgùntàn ìjọ kátólíìkì ti ìpínlẹ̀ Benue báyìí nígbà tó ń bẹ ní ẹsẹ̀ kan ayé tó ń ti ẹsẹ̀ kọ̀ọ̀run. Ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn ti ìjọ kátólíìkì ti St John Kwasi Parish Jimba yẹtọ́ pé orúkọ rẹ̀ ní Reverend Father Solomon Atongo ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ yìnbọn lù ní ọjọ́ àbámẹ́ta tá a lò sẹ́yìn yìí lásìkò tó ń ṣe ìrìn àjò ní òpópónà Makurdi sí Naka ti ìpínlẹ̀ Benue níbi tá ti ṣe ní àlàyé pé níṣe ní bẹ ní ẹsẹ̀ kan yẹ ẹsẹ̀ kọ̀ọ̀nù báyìí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ gíwá fún ìjọ dáúsìsì ti Makurdi ìyẹn Shima Okpaya tó fi sórí inú àtẹ̀jáde kan tó fi léde síta ó ní àwọn oníṣẹ́ láabi Fúlàní darandaran ọ̀hún ó ní wọ́n dá ọkọ̀ wọn lọ́nà lásìkò tó ń ṣe ìrìn àjò tó sì yìnbọn lu olùṣọ́ àgùntàn ọ̀hún sí ìgbàgbọ́ wọn ní olùṣọ́ àgùntàn náà ó ti ṣe bẹ́ẹ̀ tó ti jáde láyé náà bá palẹ̀ àwọn ènìyàn méjì táwọn àti olùṣọ́ àgùntàn ọ̀hún tí wọ́n jọ ń ṣe ìrìn àjò náà palẹ̀ mọ́ wọn wọ inú igbó lọ báyìí nígbà tí wọ́n sì fi ìròyìn náà léde ó ní kí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi kan gbìyànjú láti máa ṣe àdúrà ní kíkankíkan fún olùṣọ́ àgùntàn ọ̀hún tí ń bẹ ní ilé ìwòsàn lọ́wọ́ lẹ́yìn tó wà ní ẹsẹ̀ kan ayé tó ń ti ẹsẹ̀ kan ọ̀run lọ́wọ́ báyìí. Àṣírí ti tú o bẹ́ẹ̀ ni afẹ́fẹ́ ti fẹ́ a sì ti rí fùrọ̀ adìrẹ báyìí níṣẹ́ ni ọwọ́ ti tẹ kábíyèsí orí adé kan ti inú ìlú àti àwọn ènìyàn 13 míì tó ń ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí báńdíìtì ní ìpínlẹ̀ Niger. Nínú ìlú tí wọ́n pè ní Wíwá ni ọwọ́ ti ba orí adé ìlú náà ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mai Agwa ti Guwa èyàn Malam Garba Muhammed lẹ́yìn tó fi ẹ̀sùn kàn pé níṣe ni ó ń gba àwọn ajínigbé agbésùmọ̀mí àti àwọn aṣekúpani tó fi máwọn Fúlàní darandaran tó ń kó gbogbo wọn dà sí inú ààfin rẹ̀ láti dáàbò bò wọ́n lásìkò tí àwọn agbófinró tó bá ń ṣe bẹ́ẹ̀ ṣe ìwádìí lọ́wọ́ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Niger wọ́n ti ṣe ní àlàyé wípé lásìkò tí àwọn ń ṣe iṣẹ́ àwọn láti fi òpin sí ìwà ìgbésùmọ̀mí ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Jigawa ètò ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 22 inú oṣù karùn-ún ọdún tí a wà yìí títí di ọjọ́ 23 gẹ́gẹ́ bá ṣe ṣe lálẹ́ pé wọ́n dojú ìjà kọ àwọn ènìyàn náà ní inú igbó tí wọ́n fi ara sínkù sí níbi tí ọ̀pọ̀ wọn ti ṣe bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ sẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó júbà ìhòòrò pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn ṣùgbọ́n wọn tún tẹ̀tì nígbà tí ó fi di ọjọ́ 23 náà tún bẹ̀rẹ̀ ìwádìí àti ìtọpinpin ọ̀rọ̀ náà níbi tí wọ́n ti ní wọ́n wọ inú abúlé tó pè ní Wíwá àti Tẹ́lẹ̀ wọ́n wọ ibẹ̀ lọ láti ṣe àwárí àwọn ènìyàn náà wọ́n fi ara sínkù sí inú ìlú méjèèjì yìí ibẹ̀ ni wọ́n ti kíyèsí pé ẹni tó jẹ́ orí adé ọ̀hún Malam Garba Muhammed ó ṣe bẹ́ẹ̀ gba àwọn ènìyàn náà ó kó wọn jọ sí inú ilé èyí tí ó sì ń dáàbò bò wọ́n láti lè jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ sá kúrò ní ọwọ́ àwọn agbófinró báyìí ni ọwọ́ ṣe bá àti àwọn 13 míì lọ́jọ́ mọ̀ nípa ọ̀rọ̀ ọ̀hún wọ́n bá ọ̀kadà táwọn oníṣẹ́ láabi ọ̀hún wọ́n fi ṣe iṣẹ́ burúkú wọn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ àti màálù ọgọ́rọ̀ ètí wọn ni wọ́n jí gbé tán kó pamọ́ sí ààfin ẹni tó jẹ́ orí adé ọ̀hún wáyé ó ti wà ní gbága àtìmọ́lé àwọn agbófinró báyìí o níbi tán ní ti ràn àwọn lọ́wọ́ lórí ìwádìí ọ̀rọ̀ náà. Níparí ìròyìn mi tí fi máa ṣẹnu mi ní dédé síbí fún ti àsìkò yìí níṣe ni ọwọ́ ti tẹ àwọn ògbólógbòó adigunjalè 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Plateau báyìí. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí 3 division ti Operation Safe Haven ní ìpínlẹ̀ Plateau ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú àwọn méjì kan èyí tó wáyé ní ọjọ́ 24 oṣù karùn-ún ọdún tá a wọ̀ yìí lágbègbè tó pè ní Naraguta ìjọba ìbílẹ̀ àríwá Jos ní ìpínlẹ̀ Plateau pẹ̀lú bẹ́sẹ̀ ní àwọn méjèèjì náà ó ní wọ́n ti jingiri nínú ìwà olè jíjà tó sì ń domi àlàáfíà ìlú láàmú kó tó di wípé ọwọ́ bá àwọn oníṣẹ́ láabi náà wàyó ìbọn pistol náà bá ní ọwọ́ wọn àti ọta ìbọn oríṣiríṣi báyìí wọ́n ti wà ní gbága àtìmọ́lé àwọn ọmọ ogun ilẹ̀ yìí níbi tó ti ràn wọ́n lọ́wọ́ lórí ìwádìí wọn náà. Yorùbá ní kì í dùn kó pọ̀ ṣókí kọ́ ni ọbẹ̀ oge ni màdẹ́mọ́gẹ́ fìlòsì ní kọjá ìpéǹpéjú ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí oníyẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹ̀yìn tẹ́ bá mi jẹ́ ẹ̀kú àìbínú títí di ìgbà tátù padà máa pàdé bíbẹ báyìí ó ní ọ̀bẹ ń bẹ sú àtẹ́lẹsẹ̀ ńkọ́ abẹnàwò ẹni ní àlọ́ ká mọ́ bọ̀ òun là ní débánlé láṣẹ lọ́wọ́ Elédùmarè ó dàbọ̀.